mo ṣẹ̀ṣẹ̀ ká ni so àwọn kankan tí mo wá rí bẹ́ẹ̀ wá ń dàbí victory kò yé mi ó wú mi lójú ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ gbọ̀ngàn. níwọ náà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ajẹ́pẹ̀rẹ̀kọ́ láàrẹ̀ ṣàgbákò ọdẹ ńlá ní tó ńlá lónìí. Òǹtẹ̀ apá kẹta kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú eré náà ibi tí apá kejì tán sí a rí wípé òkú agbẹjọ́rò Àníkẹ́ Àmì àti ọkọ rẹ̀ èyí tí ń ṣe Mr and Mrs Babalọ́lá ó lọ farahàn màmá onílé àti ọmọ rẹ̀ ó sì sọ ìtàn ìyá àbèjì ewé àkókò ìtàn aláṣọ kan àti gbogbo iṣẹ́ burúkú tí ìyá onílé yìí ti gbé ṣe ó ya màmá onílé lẹ́nu wípé ta ni ó sọ gbogbo ìtàn yìí fún arábìnrin yìí àti wípé lọ́jọ́ wo àti àkókò wo tí ó fi jẹ́ pé ó ṣì wà láàyè láti wá dojúkọ òun. Agbẹjọ́rò yìí sì ṣèlérí fún wọn wípé ẹlẹ́ṣẹ̀ kankan kò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Wọ́n jọ lérí síra wọn kí ó tó di wípé agbẹjọ́rò yìí pòórá. Ṣèbí ẹ rántí wípé agbẹjọ́rò ti sọ síwájú wípé Mr and Mrs Babalọ́lá ìyẹn tí ń ṣe Àníkẹ́ Àmì àti ọkọ rẹ̀ ni ó ròyìn gbogbo ọ̀rọ̀ yìí fún òun. Nítorí ìdí èyí ni ọmọ màmá onílé burúkú yìí ṣe máa wá Mr and Mrs Babalọ́lá lọ ní abúlé tí wọ́n farapamọ́ sí láti lọ dá sẹ̀ríà fún wọn. Kódà a rí wípé níbi tí wọ́n sùn ni ọmọ màmá onílé ti fa ọkọ láti orí ibùsùn sí ilẹ̀ńlẹ̀. Kódà a tún rí wípé Mr Babalọ́lá pàdánù ẹsẹ̀ kan sídìí wàhálà yìí. A tún rí nínú tírélà tí Àníkẹ́ Àmì rìlíìsì wípé Àpá àti màmá onílé jọ wọ ìjàkadì. Àmọ́ báwo ni ti Àpá ṣe jẹ́? Ṣé ayálégbé ni àbí ó ní ọ̀rẹ́ tàbí mọ̀lẹ́bí tó ń gbé ní ilé abàmì yìí tí ó fẹ́ wá gbà á lẹ̀? Ọlọ́run ò ní jẹ́ kí a gbé ilé tí a máa rí ìfòòró ẹ̀mí tí ọkàn ò ní balẹ̀ láṣẹ Elédùà. Wọ́n ní ẹni ìjà ò dé bá ló ń pera ẹ̀ lọ́kùnrin. Ní apá kejì Òǹtẹ̀ tó ń ṣò lọ́wọ́lọ́wọ́ báyìí lórí Àníkẹ́ Àmì TV ìyẹn lórí YouTube yìí a tún rí àwọn ayálé míì tuntun tí wọ́n ti gba ilé sí nọ́mbà 13 Arárọ̀mí Ìrékárí Street àti àwọn ìrírí wọn bíi ọ̀gbẹ́ni Badmus tó gba ilé tó dẹ̀ jẹ́ pé lójú tiẹ̀ kò tíì lò ju ọjọ́ 3 nínú ilé ṣùgbọ́n tó jẹ́ pé ó ti lò ju oṣù kan nínú ilé tó fi jẹ́ pé ibi tí ó ti ń ṣiṣẹ́ wọ́n ti sáàkì ẹ̀. Ọ̀rẹ́ tó wá lọlé gan nígbà tí ó rí ìṣẹ̀lẹ̀ àràmàǹdà tí ó ṣẹlẹ̀ nínú ilé náà ó padà sá lọ gbẹ̀yìn ni wípé Badmus ti ṣe ilé gbà ń tiẹ̀. A tún rí wípé òkú lọ́ọ̀yà Àníkẹ́ Àmì àti ọkọ rẹ̀ ó yọ sí wọn lójú àlá lẹ́ẹ̀kan náà ó sì wí pé kí wọ́n padà lọ sí ilé náà láti lọ gbẹ̀san ikú tó pa òun. Lọ́ọ̀yà yìí sọ fún wọn wípé tí Ọlọ́run bá ti fi ọ̀tá ẹni mọ́ni kò lè pani mọ́. Ní báyìí tí wọ́n ti mọ ọ̀tá wọn àti iṣẹ́ wọn pẹ̀lú gbogbo àrékérekè wọn ó sọ fún wọn wípé kí wọ́n padà lọ ṣùgbọ́n kí wọ́n mú Ọlọ́run dání lọ wọn yóò sì ṣẹ́gun ńlá náà. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ìjẹ́ Àníkẹ́ Àmì àti ọkọ rẹ̀ ìjẹ́ wọn yóò padà àbí wọn ò ní padà? Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá ilé tí à ń pe àkọlé rẹ̀ ní Òǹtẹ̀. Àníkẹ́ Àmì ló gbé sinimá yìí jáde. Màá ṣàlàyé bí a ṣe lè wo apá kìíní, ìkejì àti kẹta sinimá yìí nínú fídíò yìí. Ẹ máa bá mi ká lọ. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó kún fún ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀, sinimá tó kọjá à ń fi ẹnu ròyìn. Tí ẹ bá fẹ́ wo sinimá Òǹtẹ̀ apá kìíní àti kejì, ẹ láìkì fídíò tí ẹ ń wò yìí. Tẹ́ bá ti láìkì fídíò yìí tán, ẹ rí wípé ẹ subscribe sí channel yìí
kí ẹ dẹ̀ tan notification bell yín. Ẹ wá bọ́ sínú description box. Ẹ máa rí líǹkì tó máa indicate òǹtẹ̀ apá kìíní àti òǹtẹ̀ apá kejì. Tẹ́ bá ti tẹ̀ ẹ́, ó máa gbé yín débi tí ẹ máa ti wo apá kìíní àti apá kejì òǹtẹ̀ by Anike Ami. Ó máa gbé yín dé Anike Ami TV bí tẹ́ máa ti wo complete video. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ wo òǹtẹ̀ apá kẹta, ìyẹn part 3 àbí chapter 3, nǹkan tí ẹ máa ṣe ò pọ̀. Ẹ rí wípé ẹ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe kí ẹ wá bọ́ sínú comment section. Ẹ kọ́mẹ́ǹtì òǹtẹ̀ apá kẹta, òǹtẹ̀ chapter 3 tàbí òǹtẹ̀ part 3. Ẹ dìmáàdì fún dáadáa ní comment section kí wọ́n lè mọ̀ wípé ẹ̀yin olólùfẹ́ sinimá yìí ẹ ti ṣetán láti wò ó. Ó ṣe pàtàkì kí ẹ dìmáàdì fún gidigidi gan ní comment section kí wọ́n lè tètè gbé jáde fún gbogbo wa láti wò ó. Nítorí náà ẹ máa comment òǹtẹ̀ part 3, òǹtẹ̀ apá kẹta, òǹtẹ̀ part 3. Ẹ like fídíò yìí kí ẹ dẹ̀ subscribe. Tó bá ti gbé òǹtẹ̀ apá kẹta jáde àbí tó bá ti sọ ọjọ́ tó fẹ́ gbé jáde, bóyá ní Instagram wọn ló ti sọ àbí Facebook wọn, any of our social media, tó bá ti sọ ọjọ́ tí òǹtẹ̀ apá kẹta máa jáde, èmi á tètè wá sọ fẹ́yìn ní update. Màá tètè jẹ́ kí ẹ mọ ọjọ́ tó fẹ́ jáde, àsìkò tó fẹ́ jáde, aago tó fẹ́ jáde. Torí ẹ̀ ló ṣe pàtàkì kí ẹ subscribe sí channel yìí kí ẹ lè jẹ́ lára ẹni àkọ́kọ́ tí ó máa mọ àsìkò àti ìgbà tí ó máa jáde. Ẹ̀yin olólùfẹ́ sinimá òǹtẹ̀ àti ẹ̀yin olólùfẹ́ Anike Ami, mo rí yín náà o. Ó dìgbà.